Ọlọpaa kankan kò gbọdọ̀ tẹ̀lé àwọn olóṣèlú tàbí olówó kiri lọ́jọ́ ìbò, iléeṣẹ́ ọlọ́pàá ló sọ bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti jáwé akíwọ́wọ́ fún àwọn òṣìṣẹ́ rẹ̀ pé èyíkéyìí nínú wọn tó bá tẹ̀lé àwọn olóṣèlú tàbí àwọn èèyàn pàtàkì lọ́jọ́ ìdìbò yóò fimú dánrin. Nínú àtẹ̀jáde kan tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá Yẹ́misí Ọ̀pálọ́lá fi síta ló ti sọ pé kò sáàyè fún àwọn ọlọ́pàá tí wọ́n wà pẹ̀lú gómìnà, mínísítà àtàwọn òṣìṣẹ́ ìjọba láti tẹ̀lé àwọn ọ̀gá wọn lọ síbùdó ìdìbò nínú ìdìbò yìí. Ọ̀pálọ́lá ṣàlàyé pé ọlọ́pàá tó bá tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin yìí yóò jẹyàn rẹ̀ níṣu nítorí àwọn kò ní fojú re wo irú ẹni bẹ́ẹ̀. Bákan náà ló ní kò sáàyè fífọn sìnrìn, gíláàsì aláwọ̀ dúdú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lásìkò ìdìbò. Àtẹ̀jáde náà tún kìlọ̀ fún gbogbo àwọn ikọ̀ aláàbò tí òfin kò fọwọ́ sí láti kópa nínú ìbò láti yẹra fún ìpínlẹ̀ Ọ̀ṣun pátápátá. Nítorí ìdìbò yìí, iléeṣẹ́ ọlọ́pàá fi nọ́mbà léde èyí tí àwọn aráàlú lè pè sí tí wọ́n bá kẹ́fín ohunkóhun. Àwọn nọ́mbà náà ni 080 39 53 79 95, 080 75 87 24 33 àti 081 23 82 3981. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Ismail Adéẹyọ ló kà á sétígbọ̀ọ́ yín.